ilé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé nínú àwọn ọ̀run, a ṣe yín lọ́ba fún àánú ńláńlá yín tí a rí gbà nínú ayé wa, tí a tún fi rí ọjọ́ ajé mìíràn nínú oṣù kẹta. A gbé yín ga Ọlọ́run aláàánú wa, ọba aláàbò wa, èémí tí à ń mí ní ìhò imú wa. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ ní ọjọ́ ajé, ọjọ́ 18 oṣù kẹta. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé kí èmi kí ó lè mọ̀ ọ́, kí èmi kí ó lè mọ̀ ọ́. Nígbà tí a mú bíbélì kíkà wa àkọ́sórí nínú ìwé Fílípì orí 3 ẹsẹ̀ 10, àkọ́sórí wa nínú ìwé Fílípì orí 3 ẹsẹ̀ 10, kí èmi kí ó lè mọ̀ ọ́ àti agbára àjíǹde rẹ àti alábàápín nínú ìyà rẹ nígbà tí mo bá faramọ́ ikú rẹ. Wàyí bíbélì kíkà wa mú nínú ìwé Éfésù orí 1 ẹsẹ̀ 15 títí dé ẹsẹ̀ 17. Éfésù orí 1 ẹsẹ̀ 15 títí dé ẹsẹ̀ 17. Nítorí ẹ̀yin, èmi pẹ̀lú, nígbà tí mo gbúròó ìgbàgbọ́ tí ń bẹ nínú yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́, èmi kò sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi, pé kí Olúwa Jésù Kristi Olúwa wa, Baba ògo, kí ó lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ajé. Àkòrí tòní jẹ́ àdúrà àwọn ẹni tí wọ́n wò pé àwọn ò mọ Ọlọ́run tó, tí wọ́n sì fẹ́ mọ̀ ọ́n sí. Ìwé Dáníẹ́lì orí 11 ẹsẹ̀ 22 sọ pé àwọn tó bá mọ Ọlọ́run yóò mú ọkàn le, wọn ò sì máa ṣe iṣẹ́ agbára. Láti mọ Ọlọ́run ní ọ̀nà tó yẹ, láti mọ̀ ọ́n, ó ní èrè púpọ̀ o. Tí o bá mọ Ọlọ́run bí ó ṣe yẹ, pẹ̀lú ìdùnnú ni ìwọ yóò fi jọ̀wọ́ ayé rẹ fún pátápátá. Ìwọ yóò fi tayọ̀tayọ̀ fi ọjọ́ ọ̀la rẹ fún, nítorí ìwọ yóò dédé sọ pé kí ni mo jẹ́ gan tí n kò wá láti ọ̀dọ̀ Ọlọ́run? Ta ni mí tí Ọlọ́run tí ò bá sọ mí di ènìyàn tí mo jẹ́? Ta ni mo jẹ́? Ta ni mí? Kí ni ó lè ṣẹlẹ̀ ní ọ̀la mi tí èmi kò mọ̀ tẹ́lẹ̀? Ìyọ̀ǹda pátápátá lè ṣeé ṣe nígbà tí o bá wò ó, tí o mọ̀ ọ́ ní tòótọ́. O lè lọ síbikíbi tí ó bá ní kí o lọ, tí o bá mọ̀ ọ́n bó ṣe yẹ. Àwọn ọkọ àti aya kan ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó. Wọ́n wá sí ilẹ̀ adúláwọ̀ fún ìrìn àjò ìhìnrere lásìkò ìgbádùn ìgbéyàwó wọn. Nígbà tí wọ́n rìn kiri, wọ́n rí odi ńlá kan tí ó ní ilẹ̀kùn. Wọ́n rí aṣọ́bodè. Wọ́n béèrè pé àwọn wo ni wọ́n wà lẹ́yìn odi yìí. Aṣọ́bodè náà dáhùn pé àwọn adẹ́tẹ̀ ni. Àwọn tọkọtaya náà béèrè ìbéèrè mìíràn. Ṣé ẹnìkan ti wàásù ìrere fún wọn rí bí? Aṣọ́bodè náà ní, ẹnikẹ́ni tó bá wọ ibẹ̀ kì í padà jáde mọ́ o. Àmọ́ àwa máa ń ju oúnjẹ fún wọn láti ẹ̀yìn odi ìlú ni, láti ẹ̀yìn ilẹ̀kùn. Àwọn tọkọtaya náà fi àáké kọ́rí pé àwọn ní láti wọlé lọ wàásù fún wọn. Aṣọ́bodè náà tẹnumọ́ pé ẹnikẹ́ni tó bá wọbẹ̀ kì í jáde padà. Ọkọ wojú aya rẹ̀, aya sì wojú ọkọ rẹ̀. Ó sì wí pé ohun tí Olúwa sọ ni ẹ lọ, kò sọ ohunkóhun nípa pípadà bọ̀. Ìyẹn ni àwọn tọkọtaya tó mọ Ọlọ́run dáradára. O kò lè mọ Ọlọ́run nípa ìwàásù nìkan o. O lè mọ̀ tí ó bá fi ara rẹ̀ hàn fún ọ. Mi ò lọ sí ilé ìwé Bíbélì kankan, bí ó tilẹ̀ jẹ́ pé mo kọ́ àwọn nǹkan tó pọ̀ lọ́dọ̀ bàbá mi nínú Olúwa, bàbá Josiah Akíndayọ̀mí àti bàbá S.G. Elton. Ọlọ́run fi ara rẹ̀ hàn mí. Ọlọ́run fúnra ara ẹnìkan ló lè fi ara rẹ̀ hàn fún ọ. Ìdí nìyí tí Jésù fi sọ fún Pétérù, kì í ṣe ẹ̀jẹ̀ tàbí ẹran ara ló sọ èyí fún ọ, bí kò ṣe bàbá mi tí ń bẹ ní ọ̀run. Ìwé Mátíù
orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún. Fún ìgbà àkọ́kọ́ tí mo gbọ́ tí àwọn ènìyàn ń gbàdúrà, ìwọ Ọlọ́run Adébóyè, wá ṣe èyí fún mi. Ó yà mí lẹ́nu o. Mo sì bi ara mi, ta ni Adébóyè gan-an? Ẹ̀wẹ̀, ẹnìkan lè rò nínú ara rẹ̀ pé a lè mọ Ọlọ́run dáadáa, ṣùgbọ́n ẹnìkan wà tó mọ̀ ọ́. Mo gbàdúrà pé ìwọ yóò mọ̀ ọ́ ní ọ̀nà tó yẹ láti mọ̀ ọ́ ní orúkọ Jésù. Kókó àdúrà: Olúwa, fi ara rẹ hàn fún mi o. Mo fẹ́ mọ̀ ọ́. Olúwa, fi ara rẹ hàn fún mi. Mo fẹ́ mọ̀ ọ́. Olúwa yóò fi ara rẹ̀ hàn fún wa ní orúkọ Jésù. Olúwa bùkọ́lá yakó ní orúkọ mi. Nígbà tí àwọn máa pàdé lọ́la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.